kékeré rà gbọ́dọ̀ lọ sájì yẹn àwọn àgbàgbé ra nìkan ni wọ́n mẹ́nu ọ̀nà bẹ̀. ìgbà táwọn yìí kò gbọ́dọ̀ kúrò lákàtà yín ojú mi ò sì tún gbọ́dọ̀ rí. mo sọ fún yàrá mi ò sọ fún yín wípé kò sí bí sáré yìí ṣe lè sáré tó ẹ lè sá mọ́ lọ́wọ́. Ibo ni a lè trace for ẹ. tí bá ń léjò sí ẹ mú bá ṣeré ni o tí bá ń lé kí ni ń sí ẹ wá bá ẹ. tá a bá jáde sí i tá a bá wà fún látàbà rí ikú ti pa ẹ. ṣó ní nǹkan tó ever sọ fún mi pé o fẹ́ tí mi ò ṣe fún ẹ. bọ̀ mo fẹ́ kó mọ̀ wípé gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò. mo fẹ́ kí ọ̀rọ̀ ẹ ó dàbí ọ̀rọ̀ òkúta tí ọmọdé kọ̀ sílẹ̀ tó wá padà di pàtàkì egunlé. Sinimá titun Alumoni àṣírí ìwà kùsà ní gbòòrò títì adìẹ ò gbọ́dọ̀ fi bí ìjẹ hàn mọ́ ẹ. wọ́n rán ọmọ lóbi àjẹdọ́rùn ibi tí lékèlékè ti ń pọṣọ ẹyẹ àparò gbúdọ̀ mọ́ bẹ́ẹ̀. tó bá mọ́ bẹ́ẹ̀ ẹyẹ abaṣọ ẹyẹ jẹ́ kanlẹ̀. ẹ má gbìjà ìwọ ìwà gbìjà rẹ̀ tó bá yá. ọmọdé tó dẹ́tẹ̀ tó ń dánú ìgbógbé. Sinimá titun Alumoni another fantastic movie written and produced by Ibrahim Bashir directed by Muideen Sayinde starring Ibrahim Bashir Ọláníyà Fàyàsọ́yẹ Péjú Ògúnwọlá Murphy Àfọlábí Kọ́lá Adéyọ̀ Sọ́jí Táíwò Ọmọbánkẹ́ Péjú Johnson Akíbọ̀gàrà Ọláyínká Solomon Ogomoshe Yẹ́ka Déwálé Victoria Adébóyè Ọ̀túnbọ̀ Májíbíkẹ́ Lódúpẹ́ Ọmọ Sàláwù Tóbi Ọ̀làsíkò Victoria Bello Bíọ́dún Adébánjọ Táwọn Olúṣẹ́gun Ọmọ Àlùjànnú Kẹ́hìndé Abọ́lájí Simple àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Alumoni subtitled in English ó ti wà lórí PCD nìkan o marketed and distributed by Olasco Films Nigeria Limited EU 10-6 Movie City Ami Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos Headmaster Films Nigeria Limited Loreto Films Nigeria Limited àti Film International Limited Lárẹ́nà Bọ́ládé Oṣòdì Lagos ló ń distribute ẹ̀. Sinimá titun Alumoni sinimá tó kọjá àfẹnuròyìn ni. Buy, watch and be glad you did.